Yorùbá yẹn ló ẹ mọ̀ pé Yorùbá kún bọ̀ Yorùbá ló ní ẹ̀ka àrọ̀ ẹ̀ka sùn ẹ̀ka alẹ́ ẹ̀kúrọ̀lẹ́ ẹ̀ka sùn ẹ̀kú iṣẹ́ ẹ̀kú jókòó tó yíbo good morning good afternoon good night mo tán ẹ wá mi jáde mo sì good bọ̀ ìjọ mẹ́ta ní lóyè tó yà fọ ẹjọ́ mọ́ Yorùbá yẹn ló máa ń ṣẹ́rí ṣẹ̀rù ọmọ máa lè dúró tì í mọ́ àti àwọn màmá wa tí wọ́n. Ìṣọlá gbọ́dọ̀ kú. Ìṣọlá gbọ́dọ̀ kú. Mrs. Ṣọlá gbọ́dọ̀ kú. Miss ni. Miss Ṣọlá gbọ́dọ̀ kú. Ọ̀rẹ́ lórúkọ Jésù Olúwa dúró tì mí. Olúwa wà pẹ̀lú èyí màmá wa náà tọ́lọ́ náà tún lò káàkiri torí pé kò tó ká fi iṣẹ́ rán ni ká jẹ́ iṣẹ́ yìí. Àwọn ẹlòmíì tó bá fi iṣẹ́ rán wọn bàbá jẹ́ inú iṣẹ́ márùn-ún wọ́n jẹ́ áfù màmá èkú adásàkówọ́ ẹni èkú lọ́wọ́ torí pé ẹ̀yìn wò pé àwọn èèyàn yìí ẹ̀mú lẹ́nu kan ló máa ń tó bá ń jẹun bá tó bá ti ń rántí pé òun jẹun òun máa ń rò pé àwọn kọ́ àwọn ò tí ì jẹun pé bí wọ́n ṣe jẹun yẹn ó máa ń jẹ́ ìdọ̀kọ̀ fún òun ó dẹ̀ ń ṣe torí ìdí ètò torí pé ẹ̀yìn náà ló ronú téèyàn bá wá tó fún ìrọ̀lẹ́ ètò ìlera tó ṣe ètò ìlera yìí ó ń gbé ẹ̀mí èèyàn lóyún àwọn àgbàlagbà dẹ̀ sọ pé ẹ̀mí lójú lórúkọ Jésù iléeṣẹ́ olùjọ́nà àwọn tí retí ìrànlọ́wọ́ tó ní tó fún ní dẹ̀rẹ̀ òkè ló máa ń gbé torí ẹ̀ mo wá fẹ́ kọ àdúrà kékeré ni wọ́n ní gíga gíga la máa ń bá ọjọ́ gíga gíga la máa ń bá òòrùn bọ́jọ́ bá yọ kárí ayé bóòrùn bá ràn gbogbo ojú ló máa rí lùtà bá tẹ̀dọ́ sórí òkè ó lè farasí ọ̀dà itọ́ kì í dá wọn ọ̀dà omi kì í dá òkun ọ̀dà rere kò ní dá yín àárín lórí ilẹ̀ ara kì í nílẹ̀ a kì í bojú ẹ̀yìn ká wálẹ̀ tì àtẹ̀yìn àtàbúrò yín àti ìdílé wọn ló wá yín tì ó ẹ ò ní yọ sọnù ikú ò ní ju yín pa ẹ̀yin tí ẹ̀dẹ̀ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ náà tẹ̀ ń sọ pé iṣẹ́ ìránṣẹ́ kan ni o láti jẹ́ ìròyìn rẹ̀ torí pé iná gbé ọwọ́ Mósè àti Áárónì yẹn sókè lórúkọ ní ẹ̀wọ̀n ló wálẹ̀ òkò tí iná àwọn ayé já ẹ̀wọ̀n ayé já títí tí iná yóò dé rí níre ọ̀rọ̀ àwọn yìí jẹ́bẹ̀ ojú òní tì yìí lórí àìsá omi lọ́gbẹ́ a kì í ta mí lọ́fà àti iná àti ẹ̀yìn àti gbogbo ayé òní ta wá lọ́fà yìí ní kó parí lórúkọ Jésù ìjì tí ń gbọmọ lọ́wọ́ èlò ìjì tí ń gba ọkọ lọ́wọ́ aya ìjì tí ń gba aya lọ́wọ́ ọkọ kò ní já iná àti ẹ̀ inú wa dùn ayọ̀ wa kún òkè wa pé a kú. ẹ jókòó kẹta bá ẹ jókòó náà sí ilẹ̀ ìjókòó síbi ọbẹ̀ lọ lù ní ok ọbẹ̀ lọ fi lù kí bàbá wa lù kò sí wàhálà ok gẹ́gẹ́ bí ayé ṣètò náà lọ ní màmá wa kan tún wọlé wá láti ìlú Abẹ́òkúta lọ ti wá èèyàn tó bá dẹ̀ fi ààyè ẹ̀ lẹ̀ torí bó jẹ́ pé wọ́n sùn lórí bẹ́ẹ̀dì wọn náà ni aṣàfàìbọ ìfẹ́ tí wọ́n ní sí ẹgbẹ́ yìí àtìkọ́ tá à ń ṣe lè lòun lọ́ fi wá orúkọ màmá wa ẹni màmá wa Adéọlá kò gbọdọ̀ kú ẹ lè fi ọlá jẹ ẹni ẹ bá dárúkọ yín. Èmi ni Adéọlá aya Ọ̀kẹ́ ọmọ kò gbọdọ̀ òkú sẹ́wọ̀n. ok o ẹ ṣé o bọ̀bọ́tà yìí wá dé náà wọ́n tún wá dé sí àsìkò tí ó dáa
gẹ́gẹ́ bá ti mọ̀ pé kíní ètò ìlera yẹn òun gangan la fẹ́ ṣe lè gbọ́ ó ti súnmọ́ ọdún wọ́n pé bóyá káfí yẹn ṣe ètò ìkan ọdún ṣùgbọ́n bóòjú wọn bá wa sọ̀rọ̀ nípa health nípa ìlera kó tó di pé wọ́n ní ọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run kó tó lọ ṣe ètò ìlera ẹni bòmíì ìbílẹ̀ ọmọ àti kọ́kọ́ ṣe é. ṣùgbọ́n a máa ní màmá wa náà elétò ìlera làwọn náà wọ́n bá a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlera àwọn ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ béèrè lọ́wọ́ wọn so that wọ́n á dá yín lóhùn àwọn ọ̀kan ẹ̀mí wà jẹ́ pé a mọ̀ pé ó ń ṣèpalára fára wa wọ́n á ṣàlàyé fún wa so that ká tó ẹ̀ṣẹ̀ wa bọ́ sí orí ètò tàwa ṣe léni gangan màmá wa ẹ jọ̀ọ́ mà ẹ bá wa sọ̀rọ̀ nípa ìlera díẹ̀. ẹ bá wa pàdé fún ẹni kan chẹ́ẹ̀kì péjì wa Koiki Odùduwà ọ̀rọ̀ mídíà kò lọ. ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi mo kí gbogbo yín o. mo wá gbà ní àdúrà ní àkọ́kọ́ nígbà Ọlọ́run tó mú wa rí ogún ọjọ́ nínú oṣù December ní ọdún 2025 amúwàlá ẹ̀ tó kù jáde orúkọ Jésù. Aláwùwà ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ọdún já nínú àlàáfíà. Nẹ́tọ́ọ̀kì ibẹ̀ ó bá dìgbà ókè tó ẹ̀lẹ́yìn náà. Àwọn máa rí sí Koiki Odùduwà torí nẹ́tọ́ọ̀kì yẹn ọ̀dà mi ò lè focus ní jẹ́ ẹ̀. Àwọn olóyìnbó wọ́n wá jókòó wọ́n rò sọ́tún wọ́n rò sósì. Wọ́n wá wò pé kí ni ìtumọ̀ ẹ̀. Wọ́n wá sọ ní àṣírí wípé knowledge is power. Ìmọ̀ ó jẹ́ agbára. Téèyàn ò bá ní ìmọ̀ èèyàn máa ṣe ohunkóhun bó ṣe wù. Ṣùgbọ́n téèyàn bá ní ìmọ̀ èèyàn mọ̀ pé ohun tó tọ́ láti ṣe lélẹ̀ ohun tí kò tọ́ láti ṣe lélẹ̀ èèyàn á dẹ̀ lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Níwọ̀nba ìṣẹ́jú mélòó tí mo ní màá fi sọ fún wa nínú àwọn ohun tó ṣe pàtàkì fún wa láti lè máa ṣe fún àlàáfíà ara wa. Èèyàn ni wá a ní àbá mi. àmín. Bọ́dẹ̀ ṣe jẹ́ ẹni tó ń mí ohun tó ṣe pàtàkì fún wa jù láti ní àti láti jẹ sí inú tó ń mí sí ara tó ń mí òun ni àwọn nǹkan tó ń mí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a kì í jẹ àwọn nǹkan tó ń mí. Àwọn nǹkan tó ti di òkú òun la máa ń sábà jẹ. Kí ni àwọn nǹkan tó ń mí? Àwọn nǹkan tó ń mí ni èso. Àwọn nǹkan tó ń mí ni ẹ̀fọ́ tí wọ́n bọ̀. Wọ́n kàn sí lọ́gbọ́n ọ̀rọ̀. Téèyàn lè jẹ́ tó yẹ pé gbogbo nǹkan tó ń mí inú ẹ̀ àti ìfi iná pa. Àwọn nǹkan tó ń mí ni àwọn nǹkan tó yẹ pé àti kẹ́míkà ló sàbí wọn. Àwọn nǹkan tó ń mí ni àwọn nǹkan tó yẹ pé àṣẹ ní àṣẹpa. Pàtàkì àwọn nǹkan tó ń mí tí mo mú wá fún wa ní èyí òun ni èso. Tí èso bá jábọ́ látorí igi ó yìí mí o ṣó yìí mí. ó sì mí. Kí ni ìdí tàbí sọ pé yìí mí? Báwa ṣe rí pé ló sì mí ni ó ṣe jábọ́ yẹn táìmì yẹn àwọn nutrient tó wà nínú ẹ̀ kò tí ì dùn. Mo tó bá ti di kó ti ń pẹ́ bí ọjọ́ bíi 2 sí 3 ó ti di kó ti ń bàjẹ́. ó dẹ̀ tí wọnú náà wọ́n dẹ̀ tí fi kẹ́míkà sí láti preserve ẹ̀. Àwọn dáàbì wa náà wúyẹn náà fẹ́ fún wa láti. lọ́dọ̀ tèmi ẹ̀ nípa sọ pé kò ní ná ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé kété tó ti jábọ́ lára òkú ní igi tó só yẹn ó ti di òkú. Àwọn nǹkan bíi àwọn ẹ̀fọn tí wọ́n ti gbé sí tó ti sáfóònù tó ti jápò lára jẹ́
sásòrò tó ti gbẹ àwọn ìlú ìlú tó ti lóbi lẹ́ni lẹ́nu ṣe lórí ẹ̀ máa. ẹ ṣe sà. ẹbí náà sọ̀rọ̀ ti di bàbá yìí tó bá ti já kúrò lórí ìyá yìí yorùbá ìlú wà ní tó bá já kọ́kọ́ rẹ̀ ó ti kú òtẹ́ bàbá já àtàkọ́kọ́ ara wa já tó lè fẹ́ ká jẹ́ ó sì sí. ta ló sọpọ́ọ̀tì nǹkan tí wọ́n sọ èyí náà sọpọ́ọ̀tì mọ́ àwa bíi mẹ́rin àbí márùn-ún la sọpọ́ọ̀tì àwa yòókù kọ́ sọpọ́ọ̀tì ẹ ṣe o èmi náà sọpọ́ọ̀tì wọn sọ àwọn ọmọ náà tò sẹ́yìn lẹ́yìn ẹni tó sì lẹ́yìn wọ́n ti ń sẹ́yìn tí èso bá jábọ́ lórí igi sà èso máńgò ó jábọ́ mo jẹ máńgò sí díẹ̀ tí bá gbìn á wù àbí òdò. ó máa wù. ó túmọ̀ sí pọ́yì mi èémí èyí tó jẹ́ láì ó yìí wà nínú ẹ̀ ṣùgbọ́n tí bá lọ sọ́jà tí mo ra green peas tó ti ṣe sínú agolo ìyẹn ni òbí mọ́. tí bá gbìn sílẹ̀ kí n máa wẹ̀ tẹ̀ for 100 years kò ní kú o. òdodo ṣùgbọ́n ẹ̀wà tí bá ń wẹ̀ wà ọmọ mẹ́rin péré nílé tí bá rí bọlẹ̀ tí mo wẹ̀ tẹ̀ tó bá máa fi di ọ̀sẹ̀ kan áwù jáde èémí ìwà nínú ẹ̀. ráìsì náà ń jẹ yẹn kò sí èémí nínú ẹ̀ nítorí kí ni parboiled rice ni wọ́n ti parboil ilẹ̀ bẹ́ẹ̀ gbé ráìsì yẹn àtọ̀padà bá ń jẹ wọ́n ti parboil ẹ̀wọ̀n kó lè wù ṣùgbọ́n bẹ́ẹ̀ gbé ẹ̀wà áwù bẹ́ẹ̀ gbé iṣu áwù sọ ẹ̀wọ̀n kan tó ń mí yìí òun ni ara wa tó jẹ́ wípé ó ń mí ló nílò jù àwọn nǹkan yìí dẹ̀ láà kí ń jẹ ní gbogbo ìgbà kó là kí ń jẹ jù ìrẹsì mi àtẹ̀bà wọ́n ti yan gàrí gbogbo láìsí bẹ́ẹ̀ ó ti lọ. ní ká má jẹ ẹsẹ̀ wò àbí ká má jẹ àwọn nǹkan tó wà ní kàn ṣùgbọ́n nínú ohun tá a bá máa jẹ fún ìlera pípé fún ara wa tó ń mí jẹ́ nǹkan tó ń mí sódà tá a lè ṣe ara tó ń mí lóore ó túmọ̀ sí wípé ní gbogbo ìgbà lójoojúmọ́ a ò gbọ́dọ̀ ṣe láì jẹ èso a gbọ́dọ̀ ṣe láì jẹ èso nítorí ẹ̀mí wà nínú ẹ̀. màmá wa ní ayé ìgbà yẹn àwa náà fi ń wọ̀n sí i àwọn màmá wa mo rántí ìgbà tí màmá mi yẹ ẹlẹ́kọ̀ọ́ wọ̀n tí wọ́n wá bá mi tọ́ wọn ní Èkó ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ni wọ́n láwọn ń padà torí kí ni a máa ń tì wọ́n mọ́lé ni ilé gate ìyá ọ̀ráyè lọ kí àwọn ọ̀rẹ́ wọn wọ́n máa rìn lọ church àárọ̀ wọ́n máa lago church aago 5 wọ́n máa lọ prayer wọ́n máa lọ tìrọ̀lẹ́ wọ́n máa lọ meeting ẹgbẹ́ wọn wọ́n máa bá àwọn ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ wọ́n máa ṣe ògiri wọ́n máa ṣe ògiri wọ́n máa ṣe ẹ̀kọ́ wọn láyè ṣe gbogbo yẹn wọn ìyáàbẹ ó ti lè pé wọ́n rí pé àwọn fíìmù yìí wọ́n rí pé pàmì iṣẹ́ wọ́n ní ṣẹ́ẹ̀kì ikú ni nígbà yẹn àwẹ̀ pé kí ló ti ń ṣe wọ́n kíní kan ṣùgbọ́n àwa gan nísìnyí àwọn rèé ìgbogbo tọ́ka sí yẹn after retirement àwọn gan ti rí nísìnyí pé kò ṣeé jókòó sójú kan tí èèyàn bá jókòó sójú kan àìsàn ni ẹ ṣe mà èmi gan ti súnmọ́ retirement báyìí ẹ̀rù ti ń bà mí ìbẹ̀rù mi dẹ̀ ni wípé ìwọ ọmọ yìí jásókè jásókè ẹ níbi iṣẹ́ tó bá rìtáyà báwo ló ṣe fẹ́ ṣe é tó ò ní ríbi jásí mọ́ ṣé kò ní di nǹkan míì mo ti ń lọ wá àwọn ibi tó yẹ pé mi tiẹ̀ má ìdá tí wàá máa bá yín ṣiṣẹ́ ọ̀fẹ́ mo ti ń wá wọn sílẹ̀ báyìí torí kí ni Ọlọ́run ò dá ara wa láti máa wà lójú kan tá bá ti ń wà lójú kan tá a ṣe nǹkan kan tí a jẹ́ kí ara yẹn kó mú kẹ́jẹ̀ kó gbóná kó gbogbo ẹ̀ kó ṣe ó máa di àìsàn síyàn lára mo ṣe yẹn ní ìkejì torí àsìkò wa
ìkẹta a ti sọ̀rọ̀ nípa oúnjẹ, a ti sọ̀rọ̀ nípa exercise, ìkẹta ni oorun. Ọlọ́run fún wa ní alẹ́ láti sùn, ó fún wa ní ọ̀sán láti fi ṣiṣẹ́. Time tí a bá ń sùn yẹn ó ní àwọn ètò kan tó máa ń tò nínú àgọ́ ara wa. So tí a bá fún ara wa ní àsìkò tó tó láti fi sùn, àwọn ètò yẹn wọn ò ní tò bó ṣe yẹ kán tò. Á wá di pé ó lè di àìsàn sí ara. Irú àìsàn yẹn wọ́n lè ní pé ẹni yẹn kó ní stress, wọ́n lè sọ pé depression. Ẹ ṣe gbogbo test látàyè kẹṣe lọ́sọ̀rùn wọn ní rí nǹkan kan bẹ̀ torí kí ni rest. So à ń láti máa fún ara wa ní àsìkò láti máa sinmi. Ó kéré jù gẹ́gẹ́ bí àwọn onímọ̀ òyìnbó ṣe sọ wípé èèyàn gbọ́dọ̀ sùn oorun 6 to 8 hours ní alẹ́ sí àárọ̀, wákàtí 6 sí wákàtí 8 èèyàn gbọ́dọ̀ fi sùn. Mélòó ni wa ló ń sùn? A tún máa jí lóru, a máa tẹ fóònù. Wípé àwọn ènìyàn mi wọ́n ṣègbè nítorí wọn kò ní ìmọ̀. Ìdí nìyẹn ta lè ṣe ń fi ìmọ̀ yẹn ta ṣe ń fi yí ara wa ní ọ̀sán yìí. Wípé a láti ní ìmọ̀ ká lè mọ nǹkan tí ó tó fún ara wa, nǹkan tó tọ́ fún wa láti ṣe. A ti sọ̀rọ̀ nípa oúnjẹ, a ti sọ̀rọ̀ nípa exercise, a ti sọ̀rọ̀ nípa oorun. Ohun tí mo tún wá fẹ́ sọ òun ni wípé ní ọ̀pọ̀ ìgbà a máa ń wò wípé eléyìí nǹkan méjì la máa ń yí sí. A lè sọ pé àmúwá Ọlọ́run ni. Ẹlòmíì lè sọ pé àfiṣe ni. Wọ́n sọ pé bóyá wọ́n fi nǹkan kan ṣe wọ́n àbí bóyá sàṣẹ or something like that. Mo fẹ́ sọ fún wa pé mi ò sọ pé kò sí o, tó lọ́wọ́ Yorùbá pọ́nbélé lè. Mi ò sọ wípé àfiṣe àbáṣà sí òsì, ṣùgbọ́n kì í ṣe òun ló máa ń ṣe wá ní ọ̀pọ̀ ìgbà tá máa ń rò pé bóyá òun. Ọ̀pọ̀ ìgbà a máa ń rò wípé bóyá nǹkan tó ń ṣe mí yìí wọ́n fi ṣe mí ni. Instead kí a wo nǹkan tó yẹ pà wá ń ṣe tí a ṣe dáadáa tó ká lè ṣe àtúnṣe. Ọ̀pọ̀ ìgbà a lè wé pé bóyá a fẹ́ lo àgbo, a lè wé pé bóyá a fẹ́ lo òògùn. Èmi oníṣègùn òyìnbó bẹ́ẹ̀ ṣe mo ń mu àgbo dáadáa. Bẹ́ẹ̀ ni ìwọ̀ntúnwòsì òun ni kókó. Èèyàn gbọ́dọ̀ mọ quantity tó ń máa mu, nítorí kí ni tá a bá mú ní àmujù mo mélé á lọ bà kíndìnrín wa jẹ́. Nítorí kíndìnrín á fẹ́ fọ́ ṣẹ̀mẹ́ pé environmental níṣẹ́ kíndìnrín á fẹ́ ṣe environmental in the process àṣejù iṣẹ́ àti fi iṣẹ́ pa lórí awádìí kó daṣẹ́ sílẹ̀ tó wò ẹ̀yìn ibù yẹn ti fẹ́ pa mí a máa sọ fún ẹ̀jẹ̀ tó bá wá continue àwa sọ pé wò èyí tí mo ṣe náà ó ti tó Ọlọ́run ní jẹ́ kí yẹn jẹ́ kan. So mo ń gbà wá níyànjú tí a bá ti rí pé ara wa kò rí bí a ṣe mọ̀ ọ́ sí tẹ́lẹ̀, ẹ jẹ́ ká tètè gbé gbàjarè lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ jù wá lọ. Olúwa ràn wá lọ́wọ́, á fún wa ní ẹ̀mí gígùn, á fún wa ní àlàáfíà, àní ṣíṣe o, àní ṣẹ̀ṣẹ̀ gbé o. Èyí tó kù kí ọdún yìí tó parí ọ̀ní gbé wa dìgbàdìgbà o, ọ̀nà ní sáré pè wá náà ní sáré pè ní wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Ẹ ṣé gan-an. Ẹ ṣé Ìwé ọmọ bí máa pàwọ́.
question. Mr. Yakubu bẹ̀rẹ̀ question. Àti màmá wa tí wọ́n sọ̀rọ̀ látàárọ̀ lágbára Ọlọ́run ẹ̀ ní sísọ. Ẹjọ́ ìbéèrè tó rú mi lójú ni pé èmi àtẹnìkan òlàjọ́ ń jà ní ìjẹta. Kí ló dé? Mo jẹ fùfú láàárọ̀. Ìgbà tó di ọ̀sán torí mi ìlówó púpọ̀ mi sì ní ìjọ tí máa jẹ mo tún jẹ ẹ̀bà. Ìgbà tó di alẹ́ mo tún wò pé kí ni màá jẹ báyìí torí mi ìlówó lọ́wọ́ mo tún mú gàrí. Ó wá sọ fún mi pé àṣejù mi ti pọ̀ jù pé kò bá ìtò lera mú ó lè mú kíndìnrín ìdásẹ́lẹ̀ mú ní kí ló kẹ́ ẹ̀bà àti gàrí bẹ́ẹ̀ kí ìdásẹ́lẹ̀. Tó máa ti wá sọ pé kíjọ́ táwọn elétò lera bá wá ife máa béèrè pé ṣé gbogbo nǹkan tí mo jẹ ó ní carbon kẹmọ ní carbon tó ní mo tabrẹ́tà la mọ́ fi tẹ̀ ribon ka tabrẹ́tà la mọ́ fi ṣe nígbà tá a yé òtí ìdájọ́ sí dúdú ó sà ní dandan tí mo di ọ̀dà mo ní kí mo di ọ̀dà báwo iṣẹ́ tí mo tún jẹ́ kótó tí ń kọ́ọ̀lù mi dé dandan mo gbọ́dọ̀ béèrè ìbéèrè ẹjọ́ ṣé tí mo di ọ̀dà. ẹ ṣeun fún ìbéèrè yẹn sà ohun tẹ́ ẹ jẹ ó dáa ṣùgbọ́n kò dáa tó nítorí kí ni àpọ̀jù gbogbo nǹkan àbùkù ló máa ń mú wá bẹ́ẹ̀ mú omi àmujù ẹ máa yí lẹ̀ ní omi lásán ká tó wá sẹ́ pé ẹ jẹ fùfú carbohydrate ẹ jẹ ẹ̀bà carbohydrate pákí ni méjèèjì o ẹ fẹ́ ní gàrí tọ̀ pẹ̀ ó ní ìkọ̀kọ̀ tá a máa ń pè ní balance diet yẹn ó túmọ̀ sí pé nínú oúnjẹ téèyàn bá ń jẹ ní àsìkò kan carbohydrate agbára ló fún yìí protein ó gbọ́dọ̀ wà ń bẹ̀ carbohydrate ó wà ń bẹ̀ tó máa fún mi lágbára o protein wà ń bẹ̀ tó máa ṣe àtúnṣe gbogbo àwọn ẹ̀yà ara vitamin ó gbọ́dọ̀ wà ń bẹ̀ tó máa fún mi ní okun minerals ó gbọ́dọ̀ wà ń bẹ̀ tó máa fún mi ní okun omi fat and oil gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ pé nínú nǹkan tá a bá ń jẹ ní ìgbà kan òun la ṣe máa ń sọ pé oúnjẹ tá a máa jẹ ká jẹ́ kó jẹ́ bí rainbow àmọ́ rainbow kọ́nà oríṣiríṣi kọ́nà oríṣiríṣi 7 colours different colours ó máa wà ń bẹ̀ tó yẹ pé mo fi kùkúmbà ó wà ń bẹ̀ mango kùkúmbà kọ́lọ̀ ẹ̀ green mango kọ́lọ̀ ẹ̀ bóyá yellow watermelon kọ́lọ̀ ẹ̀ green orange watermelon red ló wà nínú gbogbo ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn àwọn yẹn gangan ló ń jẹ èyí tẹ́ ẹ jẹ yẹn ibì kan ló mú nínú iṣẹ́ mẹ́fà iṣẹ́ kan péré iṣẹ́ tó lè mú pé agbára ọ̀dẹ̀ gbúdọ̀ pọ̀ jù ẹni bá wọn ṣe ń ta káàkiri lọ ta káàkiri nínú owó yìí ta kọ́kọ́ ẹ̀dájí 2000 ẹ̀bá ní fùfú àti gàrí wọ́n bá yín wíṣà. Mr. Yakubu. ṣé mẹ́fà ilẹ̀ fẹ́ bàjẹ́ ẹ̀ wà. àdàdì wọ́n máa ń gbé láìpẹ́ ó ti máa ń láìpẹ́ pàtó wá jẹ́ bá tuntun combination mẹ́fà wọ́n sì ní ọ̀dà ọ̀kan ní ọ̀dà fúfú àtẹ̀wá kọ́ fúfú àtẹ̀wá. ìgbà tí wọ́n ń dáhùn ìbéèrè mi wọ́n tún ti sọ nǹkan míì tí mi ò understand ìyẹn mo wá fẹ́ béèrè ẹ rí i pé ìgbà tí màmá parí ìdánilẹ́kọ̀ọ́ wọn jàgàbá àti wa wọ́n kọrin kan orin tí wọ́n kọ yẹn èmi ni wọ́n fi bú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún olówó lọ skul ìgbà tí màmá sọ̀rọ̀ lọ ń sìn wọ́n ní pé mínírààsì èmi rò pé ẹlẹ́rìí lòdò tí wọ́n ń tà ní wọ́n pè mí ọ̀hẹ́ ẹ bá mi sọ́ dáadáa mà tó lẹ́sọ̀ èmi ò lówó lọ sí ìlú mà.
kọ́ nínú èso òun lẹ ti máa rí ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe Fanta àti Coca-Cola kì í ṣe Pepsi àti Sprite. Láti ní pé bí a kó àwọn oríṣiríṣi èso sílẹ̀ lẹ́ẹ̀kan ẹjọ́ èso ni ló dáa jù tó yẹ kí bá àtẹ bí ànágbára àtẹ ti ra méjì bí ànágbára àti ra mẹ́ta mo jẹ́ ọ̀kan lábàtẹ̀ lágbára ká jẹ́ kó máa jẹ́ lóòrèkóòrè àwọn èso àwọn èso ló dáa jù fún agbára wa jù. Ẹ ṣe gbọ́dọ̀ sá fún ìbéèrè. Kò jẹ́ kí ìwà ẹ ṣe. Gbogbo àwọn ọkọ yẹn kọ́ náà ti dá so nǹkan téèyàn fẹ́ lò ó fún èèyàn á wá wò nǹkan tó bá mu lélẹ̀ nǹkan tó bá mu lélẹ̀ èèyàn á jẹ́ ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ àwọn olóyìnbó máa ń sọ wípé ápù wa tarí yẹn ẹyọ kan ápù lójúmọ́ ní èso ó tó fún yìí ṣùgbọ́n ápù wọn ẹyọ kan ápù ẹ̀mú 500 tí bá mú 500 yẹn dání màá ra mango màá rọ sàn màá ra watermelon tó ti gé díẹ̀ tó ti gé sí kéékèèké nínú ẹ̀. Anapọ́pọ̀ màá yìí ra èso bíi méjì àti mẹ́ta. So kò sí èso tí kò wúlò sá. wọ́n dẹ̀ jẹ dàbí inú rẹ̀. ok dáàbì fẹ́ bèrè ẹjọ́ ẹbí sùúrù ọbẹ̀ dáhùn ní ọmọ. tó da ìkíní ìkejì kí ni èèyàn lè lò fún ọ̀sà. ẹ ṣe gan ni tí èèyàn bá máa kó èso sínú fridge èèyàn ò lè kó èso sínú freezer o tí ẹ bá dẹ̀ máa kó sí inú fridge ẹ make sure pé kò sí omi lára ẹ̀ irú banana nísìn ọ̀gẹ̀dẹ̀ parántà ìdí ẹ̀ yẹn níbi ìdí ẹ̀ tí gbogbo ẹ̀ so mọ́ yẹn ẹ wá nylon àbí ọ̀rá kẹrọra fi so kẹ wá gbé sí ibì kan wà nínú fridge nísàlẹ̀ bí ike báyìí tó máa ń wọ́ jáde ibi téèyàn máa ń kó èso sí nìyẹn so tẹ bá kó síbẹ̀ á lè lo bí ọjọ́ 3 4 5 kì í ṣe dandan wípé ó gbọ́dọ̀ wà ń bẹ̀ pẹ́ jù torí kò tún ga tó bá ti pẹ́ jù tó ti ń rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ ṣe sà. ọ̀sà. ọ̀sà sà lókà la máa sọ plantain ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ẹ bá gé sí inú omi tá a bá gé sínú omi ẹ fi sílẹ̀ di àárọ̀ ọjọ́ kejì kẹ́ bẹ̀rẹ̀ sí ní mu omi ẹ̀ yẹn ìkíní fún ọ̀sà nìyẹn ìkejì ní ti lókà wa ewédú wa yẹn ká ṣọ́ ti gbòǹgbò ẹ̀ sí gbòǹgbò ti gbòǹgbò ká ṣọ́ kó mọ́ dáadáa ká wá sè é omi ẹ̀ yẹn ká wá mú oògùn ẹ̀mí ìtúrí yẹn o oògùn míì fún ọ̀sà òun náà tún ní pọ̀pọ́ ìbẹ́pẹ tó ti pọ́n dáadáa tó ti pọ́n dáadáa téèyàn bá blend ẹ̀ téèyàn mú ó máa dá ọ̀sà yẹn dúró mí sọ wípé ó máa mú lọ tán pátápátá o torí ọ̀sà náà ní àwọn ìwọ tiẹ̀ téèyàn gbọ́dọ̀ máa tẹ̀lé
ní àkótán lórí ọ̀sà yẹn tí èèyàn bá ní ọ̀sà lọ́wọ́lọ́wọ́ ó ní pain yẹn lọ́wọ́lọ́wọ́ tó bá wá ògì tútù tí èèyàn bá lè gbo efinrin díẹ̀ sínú ẹ̀ kéèyàn po ògì yẹn pẹ̀lú omi tútù tó bá possible omi tó tutù kì í ṣe ní sísè o èèyàn kàn máa pò ní tútù sílẹ̀ bíi pé èèyàn yìí pò kán tó da omi gbóná sí ní pípò tá a pò yẹn sílẹ̀ ká wá gbé mu ní time téèyàn bá ní ulcer pain yẹn iṣẹ́ tó máa ṣe ní àsìkò yẹn ni pé gbogbo ojú ọgbẹ́ yẹn nínú ó máa lọ di bí ẹni pé wọ́n fi nǹkan bo ojú ọgbẹ́ yẹn so kò ní jẹ́ kí pain yẹn kó wà mọ́ ní àsìkò yẹn. ọ̀jẹ̀lẹ̀ eré gọ́ọ̀bà ọ̀jẹ̀lẹ̀ àwọn tó ní ọ̀sà yẹn máa fẹ́ kẹ́ bá wa gbà wọ́n lámọ̀ràn àwọn nǹkan tí tó yẹ kó máa jìnnà sí. ẹni tó bá ní ọ̀sà kò gbọ́dọ̀ pẹ́ kó tó jẹun kò gbọ́dọ̀ máa pẹ́ kó tó jẹun oúnjẹ tó máa jẹ wípé ẹni tó ní ọ̀sà fẹ́ jẹun mi gbọ́dọ̀ yẹ kí ó di pé ebi ti ń pa mí mo ti ń mọ̀ ọ́ lára pé ebi ń pa mí kí n tó jẹun tó bá wá di pé mo ti mọ̀ ọ́ lára wípé ebi ń pa mí kí n tó jẹun ó ṣe kókó fúnrú ẹni bẹ́ẹ̀ kó kọ́kọ́ mu omi lásán ìdí àti túmọ̀ òun ni pé tí èèyàn fi mọ̀ pé inú ti ń kan mí ebi ti ń pa mí ó túmọ̀ sí pé nínú náà àwọn nǹkan kan wà tá a máa ń pè ní acid àwọn ni ó máa ń jẹ́ kí oúnjẹ kó dà tí acid yẹn bẹ́ẹ̀ gbóòórùn oúnjẹ lásán bọ́nà ń ṣe dá tiẹ̀ nìyẹn acid yẹn á produce ẹ ti gbóòórùn oúnjẹ nǹkan tí ọpọlọ máa sọ fún ni wípé oúnjẹ ti ń bọ̀ even though oúnjẹ lẹ́kẹ̀ẹ́ta ni. òótọ́ náà ni àríṣìírí ẹ̀ ń jáwé tí mo wà. ẹ ti gbóòórùn ẹ̀yẹ inú yín máa produce acid yẹn acid dẹ̀rẹ̀ ó wà produce sínú ikùn sínú tí kò sí oúnjẹ kí ni iṣẹ́ tí acid máa ń ṣe acid mọ́tò àbí acid ní lab tó máa àwọn ọmọ school wa kan lọ tí ẹ bá kọ́ acid sórí pépà lásán ó máa jẹ pépà yẹn dà mí ni káwá kọ́ acid sínú mùdùmùdù ikùn ó máa jẹ gbogbo mùdùmùdù yẹn á máa jẹ díẹ̀ tó bá ti jẹ́ dé ibì kan á di egbò yẹn ní ọgbẹ́ inú tí egbò yẹn téèyàn bá tọ́jú ẹ̀ dáadáa ọgbẹ́ inú yẹn ó lè jẹ títí tó máa fi dá á dá ìfun yẹn lù ó máa dá lu tó yẹ pé ọwọ́ Ọlọ́run.